nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Mufty òkè pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Mufty àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mufty TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Mufty TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ tí Mufti Markaz tí wọ́n mú wá, ẹ̀rí tí wọ́n mú wá fún oúnjẹ ilé olókùú, ẹ̀rí tí Mufti Markaz tí wọ́n mú wá fún oúnjẹ ilé olókùú, ẹ̀rí yẹn kò rí bí wọ́n ṣe tú, ẹ̀rí yẹn ò rí bí wọ́n ṣe tú rárá. So alhamdulillah, nínú ọ̀rọ̀ mi nǹkan tí mo sọ lórí ọ̀rọ̀ yìí tó kọjá, a ní kí àwọn èèyàn pé ọ̀rọ̀ dìbéètì ẹjá ṣe dìbéètì àtàwọn àti afá kan ni wọ́n tó dìbéètì yẹn, wọ́n ní kò ní di dìbéètì. Ìntẹ́ bá nílẹ̀ rí ẹ kó wá, wàláhì tá a bá rí ẹ̀rí tó lálàáfíà wípé ó tọ́ fún àwọn ará ilé olókùú kí wọ́n dáná, kan wá pe àwọn èèyàn bí ìgbà tá ń ṣe ìyàwó, tá ń ṣe sílé, tá ń ṣe kúmà, wípé ẹ máa bọ̀ wájú ilé wa, òkú ti kú fún wa, ẹ máa bọ̀ wá jàmàlà, ẹ wá jẹ̀bà, ẹ wá jẹ ìrẹsì, ẹ wá jẹ sẹ̀mó, ẹ wá dànkáyà, kẹtún takú sásọ. Tá a bá rẹ̀rí tó bá sọ bẹ́ẹ̀, wáyé tá à ní ṣe nígbà tí kìí ṣe pé ẹ̀sìn Islam àwàlà ní Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lẹ́sìn. Ọlọ́run ọba òde fẹ̀sìn yẹn lẹ̀ sínú ojú àbí sínú ṣe bó ṣe wù ẹ́, bí kìí ṣe pé Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fi ẹ̀sìn náà ó fi rán òjíṣẹ́ sí wa, kó jíṣẹ́ lè bá a ṣàlàyé ẹni tó jẹ́ sìn Ọlọ́run fún wa. So mo dẹ̀ máa ń sọ pé gbogbo àwọn àfáà súnà tí wọ́n ń sọ̀rọ̀ yìí náà ni wọ́n ń sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin àwọn olókùú dáná kí wọ́n ha fáwọn èèyàn láì ṣe pé à ń ṣèjọ́ mẹ́jọ à ń ṣèjọ́ mẹ́ta, àbí kí wọ́n ti ra ń jẹ tútù gan, bí wọ́n rápò rẹ̀ sí wọ́n rápò ẹ̀wọ̀n wọ́n ní kéékèèké àwọn ha fáwọn èèyàn, wọ́n fi ṣe sọ́dákọ̀ fún wọn pẹ̀lú àníyàn wípé òkú àwọn àlékún ni, pé òun náà kò sí yàtọ̀ láàrin àtàwọn sọ̀dákọ̀tù mi tá à ń ṣe. Ó lè jóúnjẹ, ó lè jẹ nǹkan mi, àmọ́ tí à ń jọ ń pò òun ni wípé ká kó àwọn èèyàn jọ sílé olókùú nígbà tó kú bá kú, ká wá mú ọjọ́ mẹ́ta, pé gbogbo yín ọjọ́ mẹ́ta la mú tá a fẹ́ kẹ́ wá fi kójọ sílé wa, àbọ́jọ́ mẹ́jọ la mú, àbọ́jọ́ méje la mú, tá a fẹ́ kí gbogbo yín ó máa bọ̀, kẹ́ wá jàmàlà, kẹ́ wá jẹ ìrẹsì, kẹ́ wá jẹ̀bà, kẹ́ wá jẹ sẹ̀mó. Eléyìí la ní kò bá ìlànà Islam mọ́, torí pé gbogbo orú àwọn àkójọ báyìí ká máa jẹun, ká máa ṣe yọ̀tọ̀ mi nílé ẹni tá a bá kójọ sí ọ̀dọ̀ rẹ̀. Innama shura'a fi surur la fi shurur. Àsìkò tó lọ tó bá ṣẹ̀rí àmú nígbà tí nǹkan àdùnnú bá ṣẹlẹ̀, kì í ṣe nígbà tí nǹkan àbànújẹ́ bá ṣẹlẹ̀. Òkú tó kú tá a máa bolóhùn wà tá a wá ń dunnú pé Ọlọ́run pa. So àwọn nǹkan yìí kò bá ìdárò òkú mu gan téèyàn bá gbé sí làákà yìí gan, ká má tí ì sọ pé kò tún wá bá ṣẹ̀rí àmú. So kò bá ṣẹ̀rí àmú. Ṣẹ̀rí àgbà pé ká ṣe sàárà àfọkù, ṣùgbọ́n ṣẹ̀rí àkọ̀ wípé ká kójọ sílé olókùú lẹ́ni tó wá jẹun bẹ́ẹ̀ ó kọ̀ ọ́. So eléyìí ni tí à ń sọ náà. Àfáà tí wọ́n jẹ́ Mufti Markaz yìí wọ́n wá mú ẹ̀rí hadith wá láti lè fi sọ wípé olókùú lè dáná fáwọn èèyàn jẹ, ṣùgbọ́n ìgbà tí wọ́n tú hadith yẹn, Allahu Akbar, ìtukùtù gbà ni wọ́n tú, ìlòkulò ni wọ́n lò. Ìyẹn la fi sọ wípé ṣe rí èyí tá a fi jọ kó jọ pé àwa ṣe dìbéètì tẹ́ ẹ̀ ní rójú tọ́ tẹ́ ń sọ tẹ́ lo àwákàtí tó rẹpẹtẹ, tẹ́ lo wákàtí rẹpẹtẹ tí ò ní lójú tún, ẹ̀rí tí máa ń bẹ lọ́wọ́ kálukú ẹ máa mú wá. Tẹ́ bá ti mú àwọn èèyàn ṣàlàyé lórí ẹ̀, tá bá sì rí pẹ́ẹ́rì tẹ́ mú wá ó bá ti fẹ́ ṣe ìdí ọ̀rọ̀ tí yín múlẹ̀ ju tiwa lọ, á juwọ́lẹ̀ tó rẹ́sìn Ọlọ́run la fẹ́ ṣe, kì í ṣe fẹ́ ẹnu. Hadith náà ni mo fẹ́ kí gbogbo wa náà gbọ́, ká gbọ́ in tó ń bẹ nínú hadith yẹn. Mufti Markaz
Mufty Markaz àwọn mú hadith yẹn wá láti fi ṣe ẹ̀rí wípé olókù lè dáná fáwọn yẹn jẹ, ẹni tó kú bá kú fún lè dáná fáwọn yẹn jẹ, pé a lè jẹun nílé olókù, a lè kójọ ká jẹun nílé kíni nílé olókù, ní táwọn lò fún nìyẹn. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni tí hadith ń sọ. Ẹ jẹ́ ká gbọ́ hadith náà. So hadith ń bẹ ní Bukhari, ó wà nínú Muslim, but mo fura nǹkankan bóyá kí n tafa sí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mudir. Wọ́n máa ń sábà fẹ́ avoid Sahih al-Bukhari nítorí àwọn ìsọkúsọ tí wọ́n ti sọ nípa Sahih al-Bukhari. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń fẹ́ avoid tírà wọn láti quote. Mo ti fura sí nǹkan yẹn lọ́dọ̀ àwọn bíi mélòó kan. So wọ́n prefer wípé tí wọ́n bá rí hadith nínú tírà hadith ní tí ọ̀rọ̀ mùdírù tí ìdébẹ̀ láti lálà sí ẹ̀, káwọn ó ṣe kí ni káwọn kó tiẹ̀ ń bẹ̀ even tó bá wà nínú Sahih al-Bukhari ju pé káwọn kó tiẹ̀ nínú Sahih al-Bukhari lọ, which is èyí ò náà àbòsí náà lẹ̀ ń ṣe fún mi mà. Gbogbo àwọn alfẹ́ẹ̀sì pátá nágbà wípé Sahih al-Bukhari ó lálàáfíà ju Sahih Muslim lọ, ó sì jìnnà ju Sahih Muslim lọ ní agbègbè al-isnad. So torí ẹ̀ hadisi wà ní Sahih Bukhari, ó wà ní Sahih Muslim, ọ̀tẹ̀ rẹ̀ lómi kò ní fẹ́ kó tẹnu Bukhari aló wà ní Sahih Muslim torí kó mọ̀ pé àwọn ètí làálà sí Sahih Muslim. So Muslim sì ní àti Bukhari kankan náà ni wọ́n. So nínú Sahih Bukhari, nínú Sahih Muslim, èmi náà wà ká jáde ń bẹ̀. So hadith yẹn ni ó wá pé haddathana Abdul Malik bun Shu'aib bun Layth bun Sa'd حدثني أبي عن جدي حدثني عقيل بن خالد عن ابن شهاب عن عروة عن عائشة زوج النبي صلى الله عليه وسلم. عروة بن زبير، عروة أبا حديثي ولا تدو يا وعائشة رضي الله عنها. عروة بن زبير تجي أما فون أسماء tí Asma'u náà jẹ́ ọmọ Abubakar tó jẹ́ àǹtí fún Aisha. So bí ọmọ òun náà ní Urwa tó jẹ́ fún ìyàwó Aisha, yàtọ̀ sí pé ìyàwó Aisha jẹ́ ìyá àwọn olùgbàgbọ́ òdodo. So Asma'u tó jẹ́ ọmọ Abubakar, ìyàwó Aisha ọmọ Abubakar làwọn náà. Asma'u tó jẹ́ ọmọ Abubakar tó jẹ́ ẹ̀gbọ́n fún ìyàwó Aisha, ọmọ tó bí ní Urwa tó yìí tá ń pè ní Urwa tó bun Zubair, bàbá rẹ̀ ni wọ́n ń pè ní Zubair. So Urwatu bun Zubair òun ló wá gba ọ̀rọ̀ yìí tó gbọ́ lẹ́nu ìyàwó Aisha radiyallahu anha. So mo mú eléyìí wá ká lè mọ wáyé tí Urwatu bun Zubair fi láǹfààní àti gbọ́ àti maru hadithi yìí, torí pé hadithi àwọn ará alé ni, hadithi àwọn ará alé ni, hadithi àwọn ará alé ni. Naam, Urwatu bun Zubair ó ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé látọ̀dọ̀ ya wa Aisha radiyallahu anha ló ń ti fẹ́ kó ti ọ̀rọ̀ yìí, that is ọ̀rọ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó ní ń ṣe pẹ̀lú ìyá wa Aisha ni. A rí pé ẹni tó fọ́rọ̀ yìí ti sọ́dọ̀ ya wa Aisha ara alé tó súnmọ́lé ni. Ó ní annaha, dájúdájú ìyá wa Aisha yìí o, kanat ìṣesí rẹ̀ ni wípé idha mata al-mayyitu min ahliha, tí òkú kan bá kú nínú àwọn ẹbí ìyàwó Aisha tó jẹ́ àwọn ará ilé ìyàwó Aisha, tó kú kan bá kú nínú àwọn mọ̀lẹ́bí ìyàwó Aisha tó jẹ́ ará ilé ìyàwó Aisha, fajtama'a lidhalika an-nisa, àwọn obìnrin wá kóra wọn jọ láti wá sálámà sí wọn kú ọ̀rọ̀ èèyàn. Thumma tafarraqna, táwọn obìnrin yẹn bá wá túká tí wọ́n lọ tán, tí wọ́n ti túká tí kálukú ti lọ, illa ahlaha wa khassataha, tó wá ṣẹ́kù àwọn tó jẹ́ ẹbí àwọn ará ilé, tó wá kù àwọn ẹbí tó já sí pé òkú yẹn jọ kàn wọ́n pẹ̀lú ìyàwó Aisha ni, wa khassataha, àwọn tí wọ́n special sí Aisha, tí wọ́n wà close sí Aisha. So kí tó ṣe ordinary ẹbí pé ẹbí tó tún jìnnà, ahlaha wa khassataha, àwọn ẹbí tó já àwọn ẹbí tó súnmọ́ pẹ́kípẹ́kí, tó já pé ọ̀rọ̀ yẹn kan àwọn náà, ọ̀fọ̀ kan àwọn náà bó ṣe kan ìyàwó Aisha, ìbànújẹ́ yẹn kan àwọn náà gẹ́gẹ́ bó ṣe kan ìyàwó Aisha, tó bá wá ṣẹ́kù irú àwọn yẹn nìkan tán wà lọ́dọ̀ ìyàwó Aisha. Amarat
biburmatin min talbinatin fatubikhat. Ìyàwó Aisha wà ní pé kí wọ́n lọ gbé tẹlbínà kan lọ ṣe tẹlbínà, that is kan ṣe bí bàtà ń dáná, kan lọ ṣe tẹlbínà wá. Ó ti kó àwọn ẹbí àwọn ará wọn, àwọn tó wá kí wọn wọ́n ti túká. Very clear hadith. Àwọn obìnrin tó wà lọ́dọ̀ ìyàwó Aisha tẹ́bà pé obìnrin ó wà lọ́dọ̀ obìnrin náà ni, so àwọn yẹn tí wọ́n ní máa dàdà pọ̀ tí kálukú máa fàyàgbára wọn. Àwọn obìnrin àwọn mùsùlùmí wọ́n lọ kí ìyàwó Aisha, àwọn ọkùnrin àwọn lọ kí ọkọ. So yìí àyàfà àwọn ọkùnrin tí wọ́n bá close mọ́, tó bá jẹ́ pé wọ́n bá wà nínú àwọn alásùnmọ́ obìnrin. So Urwatu bin Zubair tó jẹ́ ọmọ ìyàwó àǹtí wa Asma'u tó jẹ́ ẹ̀gbọ́n fún ìyàwó Aisha radiyallahu anha ni, táwọn tí wọ́n wá kí ìyàwó Aisha tí wọ́n jóbìnrin tán bá ti túká tán, tó wá kó àwọn ará alé gangan, ó kó àwọn ará alé gangan tí ó fọjọ́ ṣe wọ́n papọ̀. Ìyàwó Aisha ó ṣẹ̀ṣẹ̀ wá ní kí wọ́n lọ ṣe tẹlbínà wá. So tẹlbínà bí pẹpẹ súpù ni, bí omi ọbẹ̀ kan ni tí wọ́n máa ń fi bí àgbàdo àbí wheat ìyẹn kọ́mhù tí wọ́n máa fi ń sè é. So wọ́n lè fi oyin sí, wọ́n á tún tú míìkì màálù, wàrà màálù, wọ́n á tú sí, wọ́n ṣàṣe gbogbo ẹ̀ tí ó dàbí omi ọbẹ̀, tí ó sàn bí omi ọbẹ̀, tó já sí pé àwọn àgbàdo tí wọ́n fi ṣe wọn àbí wheat tí wọ́n fi ṣe yẹn, so kò ní kúnná tán bí ìgbà tí yẹn mú kúkà òtù, tí ò ní kúnná tán lẹ́nu. So bí ó ṣe rí nìyẹn. So wọ́n á ṣe, wọ́n á foyin sí, fi wàrà màálù sí. Tán bá wá ṣe tẹlbínà dé, wọ́n ní ìyàwó Aisha radiyallahu anha, so thumma suni'a tharid, yóò tún wá ní kí wọ́n ṣe tharid náà. Tharid yẹn a máa ń ṣe látara alkhubzu, bread. Gbọ́n bread yẹn wọ́n já sínú bread wíwìnwín. So yìí bá ṣe máa ń ṣe ní pé bread wíwìnwín, tá bá ṣe wọ́n kó ẹran sí, kó gbogbo ẹ̀ sí bí ẹlẹ́mìí méje, bí tá a máa ń pè lẹ́lẹ́mìí méje un. Tá bá ti wá ṣe bread náà tán, tó náà ti wá nú abọ́. So yìí kí ni wá ṣẹlẹ̀? Fasubbat at-talbinatu alayha, wọ́n wá da tẹlbínà lé orí fẹ̀ríìdù yẹn. Bí ìgbà tí yẹn ṣe àsáró tó wá da ẹ̀wà lé ní orí, kí n wí bẹ́ẹ̀. So yìí àbígbà tí yẹn po kúkà oat, àbí tó po ẹ̀kọ́ tó wá da míìkì lé lórí lápèjúwe ni o. So wọ́n wá da tẹlbínà tí wọ́n kọ́kọ́ ṣe yẹn, tí wọ́n ṣe látara àgbàdo tí ò kúnná tán àbí jéró tí ò kúnná tán, tó lóyin nínú, tó ní wàrà màálù nínú, tán ti ṣe ohun tó ti sàn. So yìí wọ́n ti wá ṣe tharid, wọ́n wá da tẹlbínà yẹn, wọ́n dà lé tharid lórí. Tí wọ́n bá ti wá dà lé lórí tán, wọ́n ní lẹ́yìn ìgbà náà, thumma qalat, tó bá ti wá rẹ́dì, ẹ̀yìn ìgbà náà ni ìyàwó Aisha máa wá sọ fáwọn èèyàn wípé kulna minha, ọ̀yá ẹ máa jẹun, ẹ máa jẹun. Jàmá, àwọn wo ni ìyàwó Aisha ń ṣe oúnjẹ fún yẹn? Àwọn wo ni wọ́n ń sọ fún pé ká máa jẹun? Very clear, àwọn tí ìyàwó Aisha ṣe oúnjẹ fún ni àwọn ẹbí tí ó fọjọ́ ṣe wọ́n papọ̀, dàtí àwọn ará ilé òkú dáná fúnra wọn jẹ. Nígbà tí wọ́n ní kára ilé òkú má tún jẹun, ṣé ará ilé òkú ò tún ní jẹun ni? Mi máa bá àwọn èèyàn ṣe máa ń gbọ́rọ̀ yìí. Ìyẹn lẹ́yìn fi rí pé fíkíù àwọn èèyàn wa yìí sí àwọn ìdájọ́ òfin ẹ̀sìn ó kéré púpọ̀. Fíkíù àwọn èèyàn wa yìí sáwọn ìdájọ́ òfin ẹ̀sìn kéré gan. Ìyẹn lẹ́yìn fa tó fi já sí pé tẹ́ bá lọ wo hadithi gan lọ́dọ̀ Imam Bukhari, lọ́dọ̀ Imam Muslim, wọn ò tó sí báàbù kìíní kankan ju pé wọ́n fi sọ̀rọ̀ nípa tẹlbínà lọ́wọ́, pé àǹfààní tí ń bẹ ń bi tẹlbínà náà ni wọ́n fi mú wá. Àwọn sì lọ mú ọ̀rọ̀ láàrin, wọ́n sì máa lò lòkulò, because eléyìí tí Mufti Markaz ṣe nísìnyí su'ul fahm náà máa ń pè léyìí, ìṣì nǹkan gbọ́yé ni, ìṣì nǹkan gbọ́yé, ìtúkùtù ní nǹkan yẹn. Àwọn èèyàn tí wọ́n jẹ́ ará àta ti lọ tán, ó kú ọwọ́ àwọn ará ilé òkú. Ìyàwó Aisha ni ẹ lọ dáná, ẹ ṣe tẹlbínà, kẹ́ẹ̀dẹ̀ ṣe fẹ̀ríìdù. Tẹlbínà ti rẹ́dì, òun ti wà ńlẹ̀, wọ́n ṣe fẹ̀ríìdù náà, òun náà rẹ́dì. Àwọn ní ẹ̀dá tẹlbínà lé fẹ̀ríìdù lórí. Ìyàwó Aisha wá ń pa àwọn tí wọ́n já àwọn ẹbí wọn láṣẹ, àwọn tí inú wọn sì ń bàjẹ́, tí wọ́n sì ń banújẹ́,
ìyàwó Aisha ní kulna ó yẹ máa jẹun ẹ 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 máa jẹun kulna minha ó yẹ máa jẹ ẹ máa jẹ ẹ máa jẹ ẹ máa jẹ. Ìgbà tí yàn fi oúnjẹ tu àwọn tí ó fọ́sẹ̀ lójú ìyàwó Aisha ń ṣe. Wọ́n ní ìyàwó Aisha radiyallahu anha wọn a máa wá sọ fún wọn pé fa inni sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul, torí pé dájúdájú èmi gbọ́ tí òjíṣẹ́ Ọlọ́run ọba Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam máa ń sọ wípé at-talbinatu mujimmatun li fu'adil marid. Ó lè lọ ní mujimma, ó lè lọ ní majamma, méjèèjì náà ló wà nínú nasu. Èlèrí nasu ni kó jẹ́ majammatun, ìmídẹ́lẹ̀ ní mujimmatun. So méjèèjì náà ló correct. So wọ́n ní Ànábì máa ń sọ pé at-talbina, talbina tẹ́rí yẹn o, ìyẹn ní àgbàdo àbí wíìtì jéró tí wọ́n ń lọ tí ò kúnná tán wá fi ṣe bí omi ọbẹ̀ tó wà liquid tí wọ́n dóyin sí, tí wọ́n tún da wàrà màlúù sí, tán wá dà sórí tharid. Ìyàwó Aisha ní talbina yẹn wọ́n ní àwọn gbọ́ tí Ànábì máa ń sọ wípé at-talbinatu, talbina o mujimmatun li fu'adil marid. Ẹni tó bá jẹ́ aláàárẹ̀ tí máa mu talbina ó máa ń jẹ́ kí ọkàn aláàárẹ̀ ó balẹ̀, a sì máa jẹ́ kó máa gíìnì okun, yóò máa fún ní okun, yóò máa fún ní okun, yóò máa fún ní okun, yóò máa mú àlàáfíà wá díẹ̀díẹ̀ sí ọkàn aláàárẹ̀ tó bá máa mu talbina. Ẹ lọ wo àpèjúwe náà lọ́dọ̀ Yorùbá, tó bá tíyàn bá wà nínú tó bá rẹ aláàárẹ̀, in tó fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ náà ni Yorùbá máa ń fa aláàárẹ̀. Ẹ pòkọ́ fún kó fẹ́lẹ́, wọ́n ní ẹ pòkọ́ fún kó fẹ́lẹ́. Níjọ́ wọn wá fi oyin sí ẹ̀kọ yẹn, àwọn bàbá wa oyin, wọ́n á tọ́ oyin sí ẹ̀kọ yẹn, ó fo oyin sí fún, àwọn àti rọra bu díẹ̀ sínú kọ́ọ̀bù kan, wọ́n á bu oyin sí fún. Wọ́n tún lè bu bí àdín náà kọ́ náà pé àdín dúdú, wọ́n á rọra bu díẹ̀ sí fún. Gbogbo àwọn táwọn bàbá wa máa ń ṣe ń jọ̀hún nìyẹn, pé aláàárẹ̀ ní ya ẹfun ẹ̀kọ́ tó fẹ́lẹ́, tó sàn, tó fẹ́lẹ́, tó dàbí kókó, wọ́n wá pò fún, wọ́n á bu oyin sí, wọ́n á bu àdín sí, wọ́n ní ya mú, wọ́n ní kò mú. Nígbà tí ó tún di modern kínní, àwọn ètò wọn po ẹ̀kọ́, wọ́n fi míìkì sí, wọ́n ní kò mú. Wọ́n po ẹ̀kọ́, wọ́n fi míǹgbò yá, ó tún di tíì àti mílò. Tó bá tirẹ̀ nìkan, ẹ bá ti fẹ́ ra nǹkan lọ fún ẹ bá ra tíì, ẹ bá ra mílò, ẹ bá ṣe kínní, ẹ máa po tíì fún kó máa mú. Wọ́n á lè já búrẹ́dì sí fún, sẹ̀rídù nìyẹn o, wọ́n á já búrẹ́dì, búrẹ́dì wọ́n á já kéékèèké láti kó máa fi síbi gbé jẹ. Ó ti di talbina àti sẹ̀rídù báwọn lọ́dọ̀ Yorùbá. So ìyàwó Aisha wa ní fa inni sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul, torí kí mo gbọ́ tó jíṣẹ́ Ọlọ́run ọba máa ń sọ wípé at-talbinatu mujimmatun li fu'adil marid. Talbina yẹn tẹ́ rí òun ní tí aláìsàn bá mú, yóò máa jẹ́ kí ọkàn rẹ̀ ó máa géènì, kó máa ní okun, yóò sì máa fi ọkàn rẹ̀ ní ìfọkànbalẹ̀. Bákan náà tudhibu ba'dal huzni, a sì máa gbé ìbànújẹ́ kù lára díẹ̀díẹ̀. Tudhib ba'dal huzni, ay tudhibu al-huzna shay'an fa shay'an, yóò sì máa gbé ìbànújẹ́ kù lára díẹ̀díẹ̀. Ẹ bá ti mú díẹ̀díẹ̀ ìbànújẹ́ máa kù lára tó bá jẹ́ ní tinú rẹ̀ ń bàjẹ́. So tẹ́ bá wo nísìnyẹ wo hadisi yẹn pẹ̀lú kọ́ńtẹ́ǹtì tó wà nù hadisi yẹn, pẹ̀lú madmunu hadisi yẹn, ẹ rí pé kò tiẹ̀ ní ń ṣe pẹ̀lú oúnjẹ òkú rárá. In tó ní ń ṣe pẹ̀lú, tó ní ń ṣe pọ̀ ní wípé ń sọ fún wa pé nínú àwọn oúnjẹ tí a máa fi ń ta tó dáa láti máa fún àwọn èèyàn tí wọ́n bá wà nínú ìbànújẹ́, nínú oúnjẹ tó dáa ká máa fún wọn ní talbina. Èwo náà dẹ̀ ni tí àwọn àlùfáà al-Imam Muslim tí wọ́n ṣe tẹ̀bùwébù lé lórí pé oúnjẹ yìí dáa láti máa fún ẹni tí ó bá wà nínú ìbànújẹ́. Tó túmọ̀ sí pé àwọn tí ìyàwó Aisha fún lóúnjẹ yẹn, àwọn tí ó fọjọ ṣe, tí nǹkan jọ ṣe papọ̀, ó ní ìyàwó Aisha ṣe kíni ló fún lóúnjẹ yẹn láwọn ará ilé wọn, kì í ṣará àta. Yẹn la fi sọ pé ìlànà wípé kí òkú kú káwọn èèyàn wá kójọ sílé lókù pé àwa jẹun jọ́ mẹ́jọ, àbá wa jẹun jọ́ mẹ́ta àbógúnjọ́, kò sí nínú Islam, kò sí ẹ̀rí tẹ́ ẹ lè rí mú wá. Ẹ̀yà máa mú àtàmà wá, àbí kẹ́ ẹ máa la intẹ́yìn fẹ́ sọ bọ ẹ̀rí lọ́rùn tẹ́rí ó sì sọ fún pé òun lọ́bẹ̀. Torí a nídìí ká bẹ̀rù Ọlọ́run, kí la fẹ́ gbà ń bi àwọn nǹkan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀.
okay ṣé àwọn tó ní kí wọ́n ṣe debate náà ṣe gbogbo tí wọ́n fẹ́ fi ṣe debate náà lélẹ́yìí ọ̀rọ̀ tó wà very clear ọ̀rọ̀ yìí wà clear kì í sọ̀rọ̀ tẹ́ àbá kan wọ́n sọ pé mo gba kinní kan mo fẹ́ ṣe ìṣáàdì lé lóko èyí sọ̀rọ̀ ìṣáàdì kankan náà sùn tó clear ni ní táwọn tó jẹ́ àwọn sàhábà ń bẹ lórí àwọn tàbíùn ní wípé àyè kójọ sílé olókùú máa jẹun ìyẹn ló fà tó fi jásí pé lọ gbogbo tíra fíkìú yányán gbogbo tíra fíkìú yányán ni mo sọ ẹ lè rí ibi táwọn àlùfáà oní fíkìú tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ahkamul janaiz àbí ahkamul janaza tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa òfin àti òfin ẹ̀sìn tó wà fún ètò òsìnkú ẹ lè rí ibi tí wọ́n ti sọ pé ká dáná káwọn olókùú dáná káwọn èèyàn wá kó jọ síbẹ̀ láti máa jẹun bẹ́ẹ̀ sì máa rí pé wọ́n máa sọ pé tí òkú yín bá jẹ gbèsè ẹ san gbèsè rẹ̀ kódà wọ́n máa sọ pé ẹ ṣe sàárà fókù àmọ́ pé ẹ̀yin ọmọ olókùú ẹ dáná káwọn èèyàn wá jẹun bẹ́ẹ̀ lè rí inú tíráfíkì kankan bí ẹ jẹ́ ànàfí kò lè rí bó jẹ́ málìkì kò lè rí bó jẹ́ ṣáfì kò lè rí bó jẹ́ àǹbàlì kò lè rí kò sínú tíráfíkì tẹ́ ti fẹ́ rí yẹn kò sínú tíráfíkì tẹ́ ti fẹ́ rí ìjọ wa kò ní pé kéèyàn káwọn èèyàn kàn máa ṣeré pa tí ò nítumọ̀ so torí eléyìí tí mufti markaz sọ yìí nísìnyí kalam farik kalam laysa fi shay'un ọ̀rọ̀ tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ni ká máa lóru hadithi yìí fún ẹ̀rí pé àwọn olókùú lè dáná fáwọn èèyàn jẹ jama ìbò ló wà nù tààtú yìí bóò ló sì jọra wọn bóyá kí n tún lẹ́ẹ̀kan sí ká lè gbọ́ yé ká tún lè tún rí gbọ́ ìyàwó Aisha radiyallahu anha Urwatu bu Zubair tó jẹ́ ọmọ Asma'u tó jẹ́ ẹ̀gbọ́n fún ìyàwó Aisha ó ní ìyàwó Aisha radiyallahu anha tí òkú bá kú fún wọn tó jẹ́ nú àwọn ẹbí wọn àwọn obìnrin wá kójọ láti wá kí wọn àwọn obìnrin yẹn wá túká tán ó wá kó àwọn ẹbí wọn tí wọ́n já wọn ará ilé wọn gangan ìyàwó Aisha yóò wá pa àwọn èèyàn láti pé ẹ lọ dáná ká jẹ ìyàwó Aisha wà sọ pé káwọn èèyàn ṣe kíni káwọn èèyàn lọ ṣe tẹlbínà òun náà ní àgbàdo àbíjéró tí wọn ò lọkúnná tán yáyá tó sì ní àwọn fùlùfùlù díẹ̀ nínú tán wá gbé kaná tán sè lórí iná tán bu oyin sí tán bu míìkì sí tó dàbí omi ọbẹ̀ omi tóóró wọn á gbé yóò kalẹ̀ sùlẹ́yìn náà wá sí fẹ̀ríìtù òun náà ní búrẹ́dì tán kó ẹran sí kó gbogbo ẹ̀ sí búrẹ́dì ẹlẹ́mi méje wọ́n wá ṣe yíò náà tán bá ti wá bò náà sínú abọ́ tó ti rẹ́dì wọ́n wá da tẹ̀lbínà lé lórí wọ́n ní ìyàwó Aisha máa sọ fáwọn tí wọ́n já àwọn obìnrin tí wọ́n jẹ́ ẹbí wọn tí ọ̀fọ̀jọ ṣẹ̀ wọ́n tí òkú jọ kú fún wọ́n máa sọ fún wọn pé kulna minha ó yẹ máa jẹ àwọn náà máa ṣe wọ́n ní ojú kòkòrò àti jẹun láwọn tó jẹ́ pé ará alẹ́ òkú làwọn náà ìyàwó Aisha máa sọ pé torí tí mo fi ní kẹ́ jẹ́ kínní ni pé mo gbọ́ tí ànábì sallallahu alaihi wasallam sọ wípé tẹlbínà tẹ́rí yẹn o àmọ́ tí ẹni tí tálà rẹ̀ bá jẹ́ a máa fún ọkàn rẹ̀ ní okun àtagbára bẹ́ẹ̀ sì ni a máa mú ìbànújẹ́ kúrò fún yàn díẹ̀díẹ̀ a máa mú ìbànújẹ́ kúrò fún yàn díẹ̀díẹ̀ torí ẹ̀ máa jẹ́ láti lè fi jẹ́ kí ọkàn wọn kó balẹ̀ kó tutù kíkí ìbànújẹ́ òkú yẹn lè tètè kúrò lára wọn àwọn náà wá dáná fún ṣé àwọn èèyàn tó wá kí olókùú ni àbáwọn ará ilé òkú dáná fúnra wọn jẹ sẹ́nìkan sọ pé káwọn ará ilé òkú má dáná jẹ ni jábẹ̀rù Ọlọ́run yìí ń jẹ́ ọ̀kan so torí ẹ̀ hadisi tí mufti markaz lò yẹn hadisi yẹn kò lọ hadisi tó lálàáfíà tó authentic ní àmọ́ kò lọ bí wọ́n ṣe lò ìlòkulò ìtukùtù ni wọ́n tú hadisi yẹn bóyá kán lọ tún yẹ̀wò barakallahu fihim kán lọ tún hadisi yẹn yẹ̀wò kò lọ bẹ́ẹ̀ rárá.